ọ̀dọ́mọkùnrin tó sọ̀rọ̀ ẹ̀ di obìnrin òjijì ni Idris Okuneye, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Bobrisky. Ó mà ti tú àṣírí ìdí tó fi sọ̀rọ̀ ẹ̀ di obìnrin, tó fi jẹ́ wípé kò lo ìṣẹ̀dá tí Ọlọ́run ṣẹ̀dá ẹ̀ wá látọ̀run, tó yí ara ẹ̀ padà lójijì, tó sì ń pè rẹ̀ lóbìnrin, kódà tó lọ ń ṣe ọyàn àtọwọ́dá àti ojú ara obìnrin àtọwọ́dá tó lọ ń ṣe sí ara ẹ̀. Kì í ṣe ìròyìn mọ́ pé ọ̀kan lára àwọn tí wọ́n ń bá ọkùnrin ẹgbẹ́ wọn láṣepọ̀ ìní Idris Okuneye tó ti sọ̀rọ̀ ẹ̀ di obìnrin òjijì báyìí, kódà tó tún sọ láìpẹ́ yìí pé òun ti ń retí oyún àkọ́kọ́ òun láti lóyún fún olólùfẹ́ òun, tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn máa ń sọ̀rọ̀ takò wípé ọmọ àlè ọmọ Yorùbá ni, nítorí pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò fara mọ́ kí ọkùnrin àti ọkùnrin máa bára wọn láṣepọ̀ tàbí ṣègbéyàwó, tàbí kí obìnrin àti obìnrin kan máa bára wọn láṣepọ̀. Ọ̀pọ̀ èèyàn ló ti wá ń wò láti ọdún yìí pé kí ni ìdí tí Bobrisky tó fi wá sọ ara ẹ̀ di obìnrin òjijì tí kò tẹ̀lé ìṣẹ̀dá tí Ọlọ́run ṣẹ̀dá ẹ̀, tọ́pọ̀ èèyàn sì ti ń wọ̀ ọ̀ràn láti bí léèrè. Ṣùgbọ́n Bobrisky ti jáde ó ti tú àṣírí ìdí tó fi sọ̀rọ̀ ẹ̀ di obìnrin òjijì lásìkò tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olórin ni Charlie Boy. Ìní Bobrisky máa jẹ́ kó di mọ̀ ó ní lọ́dún 9 sẹ́yìn, lásìkò tó ń kàwé tó ń kẹ́kọ̀ọ́ nípa àmọ̀ ìṣirò accounting níléèwé gíga tìjọba àpapọ̀ tó wà lẹ́kọ̀ọ́, University of Lagos UNILAG tó wà lágbègbè Akọ́kà ní Yaba. Ó ní èrò láti di obìnrin ló máa ń sọ sóun lórí. Ó ní nígbà náà òun ṣe káràkátà aṣọ àwọn ọkùnrin àtobìnrin, aṣọ tó jẹ́ pé bọ́kùnrin bá wọ̀ yóò ṣe rẹ́gí lára wọn, bóbìnrin bá wọ̀ yóò ṣe rẹ́gí lára wọn, èyí tó lóyìnbó ń pè ní unisex. Ó ní láti wá polówó ọjà náà, ńṣe lòun yóò mú aṣọ àwọn obìnrin lòun yóò wọ̀ sọ́rùn tóun yóò fi máa polówó. Ó ní lójijì làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kan sára sóun pé òun máa rẹwà nínú aṣọ àwọn obìnrin tóun wọ̀. Onígbà tó yá òun tó bẹ̀rẹ̀ sí ní máa mú irun àwọn obìnrin tó ń pè ní wig, òun dé sórí. Ó ní báyìí làwọn èèyàn kan sára sóun pé òun ṣe wá rẹwà tó báyìí, kódà òun dára, òun rẹwà ju ìgbà tóun wà ní ọkùnrin lọ. Idris Okuneye ní láti ìgbà náà ìní èrò láti sọ ara ẹ̀ di obìnrin mà tí wọ́n sùn lọ́kàn, nígbà tí gbogbo ayé tán kan sára sí òun wípé àwọn aṣọ obìnrin tóun kàn ń wọ̀ tóun fi ń polówó ọjà ni wọ́n á kan sára sóun pé òun rẹwà nínú ẹ̀. Ní báyìí Idris Okuneye èèyàn Bobrisky, ọmọkùnrin tó sọ̀rọ̀ ẹ̀ di obìnrin òjijì, ó ti sọ ìdí tó fi sọ ara ẹ̀ di obìnrin òjijì tó sì ní nílé ìwé UNILAG lọ́dún bíi 9 sẹ́yìn ìní èrò náà ló ti bẹ̀rẹ̀ sí òun lọ́kàn.